Otasansan Radio and TV. Kabiesi Oba Alaafin Oyo, ikú bàbá yèyé Ọba Bímbọ́lá Hakeem Owade. Ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, àwọn lọbalọba ní òkè Ogun wọ́n gbàlejò kábíyèsí ikú bàbá yèyé Ọba Bímbọ́lá Hakeem Owade. Kí ló ṣẹlẹ̀ níbi ètò yẹn, òun náà la fẹ́ mú wá fún yín. Àwọn ọ̀rọ̀ tí kábíyèsí ọba ikú bàbá yèyé Aláàfin tìlú Ọ̀yọ́ Ọba Bímbọ́lá Hakeem Owade, ọ̀rọ̀ tí wọ́n sọ níbi ètò yẹn òun la fẹ́ mú wá fún yín, tá a sì fẹ́ kẹ́yìn olólùfẹ́ wa kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Lálejò ohun kára ó lé ikú àgbẹ̀ọ̀sà. Kí Kabiesi Aseyin ti ìlú Ìṣẹ́yìn. Ìlú Ìṣẹ́yìn ò ní bàjẹ́ o. Lásìkò tí ìkó mọ kébé epo, ìyẹ́ mọ kébé ẹyẹ, wọ́n mọ kébé àgùntàn, ẹ̀jẹ̀ òní ìdánrin. Mo kí olórí Kabiesi ọ̀gbẹ̀rẹ̀ náà. Mo gbọ́ pé ọmọ Ọ̀yọ́ ni ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Tí ń dọ́gbọ́n ra sọ fún Kabiesi ọ̀kẹ́rẹ́. Mo ní Kabiesi Aseyin. Mo ní ń gba owó orí ẹ̀kejì lọ́wọ́ wọn. Bóyá a ti ń lọlé, bóyá mọ̀lú mẹ́wàá lẹ́kọ̀ọ́ sẹ́yìn mọ́tò. Mo kí Kabiesi àbí Ìgànnà ti ìlú Ìgànnà ṣe ògidì gan. Mo kí Kabiesi Oníwò ti Òjú ṣeun. Mo kí Kabiesi Ògẹ́gò ti Ayétòrò. Mo kí Kabiesi ọ̀nà Oníbodè ti ìlú Ìgbòho. Kabiesi Alérò ti Ìlérò. Mo kí títí Kabiesi Onípàkó Ọlọ́kàkà, gbogbo orí adé tó wà níjókòó, ọrùn lẹ̀kẹ̀, gbogbo yín pátá mo kí mi ò lólódì kan o. Mo kí gbogbo àwọn ìjòyè tó wà níjókòó náà, ẹ ṣeun, ẹ mọ̀ ṣe o. Ẹ wá ṣe ń bá Kabiesi Aseyin ṣe. Mo wá ń máa lárọ̀wà fún yín pé ẹ jọ̀ọ́ ẹ mọ̀ fi inú kan bá wọn ṣe o. Ẹ mọ̀ jẹ́ kó jẹ́ pé wọn jó lọ mú wẹ̀yìn rẹ ni. Ẹ ṣeun, ìlú Ìṣẹ́yìn ò ní bàjẹ́ lọ. Gbogbo àwa ládéládé tá a wà bí ìléyìn náà, ìlú wa ò ní tú o. Ẹni tí ó tu wọn níbi o. Mo kí àwọn allied councils náà tó wà pẹ̀lú Kabiesi Aseyin. Ẹ ṣeun, ẹ kú ìmọ̀ yín ò ní dàrú o. Mo kí honorable wa náà, ẹ ṣeun gidi gan, ẹ kú ìdílé, ẹ mọ̀ ṣe ni o. Mo kí gbogbo àwa tájọ kọ́wọ́rìn wa náà, bẹ̀rẹ̀ látòrí Kabiesi Onífìbìtì, bàbá ìyáàdì, Kabiesi Alágbò ti Àgbò, bàbá lógún ọ̀fẹ́, ẹ ṣe ògidì gan. Mo kí gbogbo àwọn ọmọọba náà tí wọ́n wà ní ìjókòó, ẹ mọ̀ ṣe ni o. Àìmọ̀ ṣe kò ní kán mo sọ̀rọ̀ yín.
bàbá yèyé kára lé. mo kí gbogbo àwọn ọmọ ìlú Ìṣẹ́yìn náà ẹ kú àpàṣe pẹ̀lú kábíyèsí Aseyin náà ẹ ṣe òbí gan gbogbo àwọn agbófinró gbogbo yín pátá mo kí o ẹ ṣe gidi gan láìsí pé ẹ̀yin wà bẹ́ẹ̀ bóyá oríṣiríṣi nǹkan mi ò bá ti mọ̀ ṣẹlẹ̀ ọ̀ adúpẹ́ lọ́wọ́ náà pé ẹ wà níbí lẹ́yìn ẹ ṣeun gidi gan. ní èyí èmi wá sọ fún yín pé inú mi dùn gidi gan ni pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ṣùgbà tẹ jáde tẹ̀lé wá pàdé mi lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ mọ̀ mọ́ ṣe ni. Ìdí pàtàkì tí mo wá fi wálé yìí ni pé a ti ṣe ayẹyẹ ìwúyè kọjá ní oṣù kẹrin ọdún tá a wà yìí a tún ti ṣe ọjọ́ ìbí mi náà bá ti wá ṣùgbọ́n ó ní àwọn nǹkan àbí méjì kan náà tó jẹ́ pé a ti tó pé oníwà kí yé o ṣùgbọ́n àwọn nǹkan tó ṣẹlẹ̀ náà ní dáadáa ní o ẹ̀bọ̀ lẹ́yìn tí mo wá wáyé inú mi dùn gidi gan ni ẹ̀ṣẹ̀ gidi gan ẹ̀kú àyẹ́sí náà báyìí lámọ̀rí o àníní báyìí ẹ̀ṣẹ̀ gidi gan. Kábíyèsí Aseyin sọ̀rọ̀ kan wọ́n ní àwọn áwọ̀ tó wà láàrin èmi àti kábíyèsí ọ̀rẹ́ èmi wá ń sọ fún yín lẹ́yìn pé kò sí nǹkan kan àwọn agbóyìísọ yìí àwọn ni wọ́n ń dá rúgùlù sílẹ̀ bó ti jẹ́ pé à ń gbọ́ ni lọ́tún lọ́sì àwọn kan náà wà ló jẹ́ pé àwọn bloggers owó oṣù ni wọ́n san fún wọn ọmọ ọ̀bú wa lọ́tún ọmọ ọ̀bú wa lọ́sì ṣùgbọ́n ọlọ́run kojú wọn jáde láìpẹ́ àwọn alálẹ̀ àwọn tó tẹ̀lú Ọ̀yọ́ tó àwọn tó tẹ ilẹ̀ Yorùbá tó náà ọlọ́run fojú wọn mo dúpẹ́ gidi gan ni kò síjà láàrin wa tí àgbà míì wà tó jẹ́ pé àwọn kan lè ṣẹlẹ̀ ìyẹn lè fẹ́ fèsì ìfèsì téèyàn wá lè sọ ó wá lè rí bákan lára àwọn kan ó lè rí bákan láwọn ara àwọn mìíràn ṣùgbọ́n èmi fi ń dá yín lójú wípé kò sí aáwọ̀ kan láàrin wa à ń ṣe dáadáa síra wa ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà náà lórí ayélujára mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run lórí ààbò ìlú àmì ilẹ̀ Yorùbá ni mo rò pé ó yẹ kí gbogbo wa ká máa rí pé ó ṣẹlẹ̀ láàrin wa ẹ jọ̀wọ́ ẹ má dájà sílẹ̀ láàrin wa mo dúpẹ́ gidi gan ẹ ṣé gidi gan mo tún sọ kábíyèsí sàbígànná kábíyèsí onírò tí òtú ẹ ṣé gidi gan mo dúpẹ́ pé àjọṣepọ̀ tó ti wà láàrin àwọn baba ńlá wa tó ti wà látọjọ́ tó ti pẹ́ àwọn àjọṣepọ̀ yìí náà ni mo fẹ́ kí ó máa wà láàrin wa lọ àjọṣepọ̀ náà ò ní bàjẹ́ o ìdílé náà ti dé èmi fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú yín tó fi jẹ́ pé ilẹ̀ Yorùbá yóò ní ìlọsíwájú mo lè mọ̀ pé ní ọlá Ọlọ́run ní ọlá àwọn tó tẹ ilẹ̀ Yorùbá tó náà àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ o
wọ́n ní ọwọ́ apá òkè ká orí àtẹ́lẹsẹ̀ òkè ká òyìn ọwọ́ ọ̀tá òkè ká ní ẹ̀ṣẹ̀ gidi gan mo dúpẹ́. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ nínú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá nítorí pé ìlera òun lòògùn ọrọ̀. Ṣètọ́jú ẹ̀jẹ̀ rẹ pẹ̀lú S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. Bí gbogbo ìṣòro ìfúnpá gíga àìróorun sùn kó wá gbígbà. Gbogbo ìdààmú orí fífọ́, ara yúnyún yóò dùn gbàgbé pátápátá. Wọ́n sáà ti lo S2 Ultimate Herbal Mixture fún ogun high blood pressure. Torí pé lọ́wọ́ kan ló máa ń lé ẹ̀jẹ̀ ríru, hypertension, àìróorun sùn, orí fífọ́ jìnnà sí ẹni tó bá lò tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Egbòogi ìgbàlódé tó fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní ní S2 Ultimate Herbal Mixture yìí jẹ́. S2 Ultimate Herbal Mixture ó ń gbógun ti àpọ̀jù ọ̀rá, ìdọ̀tí ara, ìdọ̀tí ẹ̀jẹ̀ tó lè dínà kí ẹ̀jẹ̀ lọ gerege nínú àgọ́ ara. Gbogbo mọ́lẹ́kọ̀ọ́kẹ́ sọ iṣẹ́ inú ẹ̀jẹ̀ ara ni tọ́jú ẹ̀jẹ̀ rẹ nítorí pé ìlera lògùn ọrọ̀. A ò ní rí ogun ikú òjijì, a ò sì ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíràn jẹ, wàhálà wa ò sì ní já sásán láyé o. Ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú 070 40 79 01 53 Tàbí 080 64 00 02 04 láti rà tàbí jẹ́ alágbàtà S2 Ultimate Herbal Mixture. Ewé àti egbò ni wọ́n fi ṣe oògùn yìí ní ìlànà ìgbàlódé. tí àjọ NAFDAC tó sì fi òǹtẹ̀lú fún gbogbo ènìyàn pátápátá. Ọ̀kárí láyé. S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. It is a gidi gan. ó ń gbógun ti ìṣòro inú ẹ̀jẹ̀, ó ń fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní lọ́gán tẹ́ ẹ bá ti gbé ìrora. S2 Ultimate Herbal Mixture yìí gangan ni dán tí ń já ní ìgbà lọ́wọ́ high blood pressure lọ́gán tí ẹ bá ti gbé ìrora.